ẹ ká sàn ẹ ká lẹ ẹ ká rọ gbogbo kí ẹ ti ń wò mí dada kọbí ẹ má bínú mo ní mi sáré wá mi mo ṣe fídíò kan nípa ọ̀rọ̀ brọdà mi ẹ̀gbọ́n mi my big brother Tao Balinger wọn rí pé fídíò yẹn jáde gan-an wọn bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ìjà àwọn ìbẹ̀rẹ̀ sí bára wọn já ẹlẹ́kẹ̀gbọ́n mi Tao Balinger gan o ẹ̀rọ tọ́nu ẹ̀kẹ́ fẹ́ràn wọn ṣùgbọ́n bí rẹ̀ sì bá ń pàkúta kò tọ́ sẹ́nu oníbàárà kò yẹ yín sì nífẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀sáré mu díẹ̀ ṣe rí brọdà mi Tao Balinger ẹ̀yin mọ̀ wọn ni ẹlòmínú yín ayé ọ̀dọ̀ Pasuma lẹ ti mọ brọdà mi Tao Balinger ayé Tao Balinger lẹ́yìn mọ̀ àwa ti mọ brọdà mi èmi ti mọ̀ wọ́n láti 80 ẹ̀gbọ́n wa ni wọ́n ayé Tao Balinger kọ́ láwa mọ̀ wọ́n àwa ti bá wọn ṣe àwọn tí ràn wá ń ṣe àdìjábúrò fún wọn látàyè Ayankusi Baba Jara tá bá gbórúkọ yẹn wọn àgbà pàwọn tó mú àwọn délé lélẹyìí láti inú mo sí bí Tao Balinger ni wọ́n máa sí àwa ti mọ̀ látàyè Ayankusi Baba Jara ìwọ bèèrè lọ́wọ́ ẹ̀gbọ́n pété náà ń pè bẹ́ẹ̀ àwa mọ̀ wọ́n débẹ̀ láti kékeré láti 80 ẹ̀gbọ́n wa ni wọ́n náà àwa gòkè sọmọ kékeré tá a wá ń sọ̀rọ̀ nípa musician nípa ìpẹ́ láàrin onífújì ibi tí mo ti lò ìgbàdùn ni kò pé mi èmi náà fi jáde ń bẹ̀ mi ò bọ́gà jà mi ò bọ́mọṣẹ́ jà ṣùgbọ́n mo dúpẹ́ ìlú òyìnbó ni mò ń gbé kò dẹ̀ sí nǹkan tó ọmọkùnrin ṣe láyé tí mi ò ṣe jáde sọ kí nìkan fún ẹ fẹ́yìí tẹ́ ń bára yìí jà ojú akátá bá léwó ẹnu adìẹ kọlẹ̀ kan ti gbọ́ mi ò tó bẹ́gbọ́n mi bẹ́ẹ̀ kò tọ́ sẹ́nu brọ́dà mi Tao Balinger wọ́n jáde wọ́n sọ báyẹn sí ru Àyànkúnlé that man is over 60 years tí mo rẹ̀ pé àwọn ẹ̀gbọ́n mi náà ń gbẹnu lé éèjì yẹn wọ́n tẹ̀wọ̀lé wọn ni ẹ̀gbọ́n lè wà nù music kó tó di pé àwọn yẹn dé bí wọ́n ṣe sọ nígbà tẹ́gbọ́n mi ń play jazz tán play jazz nígbà náà kò sọ ní jazz wọn kò sí Jasmine Tao Ayankusi Baba Jara kò sọ ní jazz ẹ̀gbọ́n mi gbà yìí bẹ́ẹ̀ tẹ́kì sọ kí ní kàfẹ́ tó mọ̀ nínú olórin táyé ń gbà fúngbà náà tó rọ́wọ́ mú tó milẹ̀ kìtìkìtì òun lẹ̀gbọ́n mi play fún jọba yìí náà Mr. Easy Kabaka ẹ̀gbọ́n ti forí sẹ́gi lọ́dún onílù oríṣiríṣi olórin o ẹ̀gbọ́n ti bọ́ oríṣiríṣi onífújì ṣiṣẹ́ oríṣiríṣi onífújì kó tó di pé wọ́n dé ọ̀dọ̀ Easy Kabaka nígbà náà tí wọ́n play jazz late Ajani Tekoye ó ń gbẹ̀rí fún Easy Kabaka nígbà náà ni ẹ̀gbọ́n mi kọ ìwọ̀sí débi pé ó máa ń fẹ́ kọ́ fún ọ lówó wọn kíákíá ni ẹ̀gbọ́n mi kọ fáwọn Àyànkúnlé ṣé nílà káyè ni ẹ̀gbọ́n ní àwọn òkè rówó àwọn máa ń kúlà tó bá fi gbóúnjẹ fáwọn làwọn máa ń sís tá à lọ ń ta ẹ̀gbọ́n mi ò purọ́ bá ṣe ṣe ń gbà yẹn nìyẹn ẹ̀dúró sọ lórí yẹn gbà yẹn ṣé kò rówó wọ́n fowó pé ó tún kówó lójú agbo ṣùgbọ́n kò tún ní fún ẹlẹ́tọ̀ wọn ló fi di pé wọ́n ń takúlà tẹ́gbọ́n mi bá ń jèrè tí Tao Balinger bá ń jèrè fújì báyìí ìwọ ọlọ́run o jẹ́kẹ́gbẹ́ mi ó jẹ́ pẹ́pẹ́ torí ó lójú olóòní onílù àbọ̀ ní fújì sìn tó jìyà músíkì fújì yẹn tó Tao Balinger ìjọba bí Tao Balinger ṣe dé bóyá ọjọ́ àjẹkẹ́ mọ̀ bí Balinger ṣe dé sórí nu onífújì ẹ̀gbọ́n mi jìyà bẹ́ẹ̀ gan wọ́n dẹ̀ mọ̀ nǹkan tọ́wọ́ àwọn onílù ojú àwọn onílù máa ń rí lára àwọn lọ́wọ́ àwọn onífújì mi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́n mi ṣe jáde bọ́n ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe pọ̀ ọ̀gá wọn léyìn mo láìkí ẹ̀ lóòótọ́ ni ẹ̀gbọ́n wọ́n wà very humble sọ́gà wọn ẹ̀dùn tẹ́gbọ́n mi bá ń ro tẹ́ bá ń rí owó bó ṣe yẹ kún ẹ rí kí ló gbé wọn kó lẹ́yìn Easy Kabaka ṣèbẹ́ yìí Easy Kabaka yẹn nílé Àjàní Tẹ́kọ̀yẹ ti jáde tó fi lọ dá fújì tiẹ̀ sílẹ̀
ṣe bẹ́ẹ̀ gbọ́ tó fẹ́ náà rẹ̀ tájà ní fẹ́ náà rẹ̀ kọ́ tó ní Wàsíù Àjàní tẹ̀rí yẹn Mr. Kabaka ló kọ́ mi níṣẹ́ ẹni fi ibi sú olóore ìyà ni ó jẹ wọ́n. Láìpẹ́ tẹ́gbọ́n mi kú ọ̀nbẹ́ ẹgbẹ́ mi ti ṣiṣẹ́ pẹ̀lú Àjàní Tẹ́kọ̀ọ́yè a máa ń wà ní jọ́ọ̀pù wọn ní ṣítà lámọ́ ò lágége ní dọ́pẹ̀mú ní every Thursday lọ́dún náà pẹ̀lú àti mo sọ àwọn 92 93 ní 94 obìnrin tẹ́ sọ̀rọ̀ ẹ̀gbọ́n lẹ́wà wọ́n wò kójú mi kéré o orí pẹ̀lú fúnre mi ò kúnnú fún o èmi náà ti pé bó ṣe wò mí 54 years ni mí mo san mo dé lápí wọ street ni tó bá fi lè mẹ́gbẹ́ mi tó kú lẹ́yìn Kabaka bó ṣe ń lo ìgbà tó ẹgbẹ́ mi ò mọ̀ mí kankan bẹ́ẹ̀ Kabaka ní gbogbo ẹ̀ ẹgbẹ́ mi ṣe é fọ́bẹ̀ ṣeré kí ni ẹ mú bẹ́ẹ̀ tọ́lọ́bùrọ̀ ẹgbẹ́ àdúrà ẹgbẹ́ mi lẹ́nìí tẹ́wọ́ di mánìjà eléré ńlá tẹ́ di mánìjà Pasuma ọlọ́run jẹ́kọ̀ jọ lápẹ́ ẹgbẹ́ mi lè jáde ní interview wọ́n pọ́n ọ̀gá wọn lé torí Mr. Yẹkúnlé kò sọ anything nípa Pasuma mi ò expect kẹ́gbọ́n mi wọ́n jáde Mr. Taubalinga kò àmọ̀ búrò irú mọ́ yẹn at over 60 kò ní kọ́ lọ jẹ̀gbẹ́ ó gbẹ yìí tẹ̀ ń bú mọ̀ yẹn fi wọ́n rẹ̀ fi dínà rẹ̀ wò ìwọ tí abẹ́ ti pé 60 àbúrò tí abẹ́ ju 60 lọ àbúrò tó lẹ́gbẹ̀ẹ́ tó pé 60 kò ní kẹ́gbẹ́ tó ti pé 60 àbí tó ti àbúrò 60 kò ní kọ́ lọ jẹ̀gbẹ́ bóòlù ṣe máa rí etí ẹ̀ ẹgbẹ́ táwọn mọ̀ ìyà táwọn onílù ń jẹ ẹgbẹ́ táwọn lè sọ ọ̀rọ̀ ìyà táwọn onílù ń jẹ ṣé ń gbọ́ mi ẹ̀yin kan sọ pé àwọn onílù tí ó bá sórin tí ó bá sí ìlù kò sórin ṣé ń gbọ́ mi tí ó bá sí ìlù kò sí orin ẹ lọ wo fídíò kan lórí YouTube tí wọ́n pè ní ìlù bàbá orin Perry sì ń play fún Saheed Òṣùpá náà ṣe show yẹn ó sì wà pẹ̀lú Saheed Perry ní ìlù bàbá orin òótọ́ mọ̀ ní ìlù ní bàbá orin Òṣùpá ní lọ́dọ̀ tòun orin ní bàbá àlù ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ Perry ìlù ní bàbá àlù ṣùgbọ́n láàrin àwọn tó bá ní làákàyè bí àwa báyìí níwọ̀n bá tèmi o ìlù ní bàbá orin kò sí olórin yẹn tó lè kọ orin tí ó bá sí ìlù gbogbo nǹkan tó bá ń wí ohun ẹ̀fọn ni ayé rí bẹ́ẹ̀ mú pé bí mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ bá ṣe máa rí ni àwọn tó mọ instrument tí wọ́n mọ ìlú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n lè gbé kọ́ lọ gbé pìtì sí wàá dẹ̀ mọ́ gbọ́ ọba Solomoni sọ̀rọ̀ wọ́n gbé pìtì sórí ẹ̀ ayé dẹ̀ gbọ́ ẹ̀jẹ̀ ń jó olórí kan tó lọ fún ní làákàyè olórí kan tó lọ fún ní làákàyè ọgbọ́n kan tó wí ni dẹ́sítà pé kó gbà pé bá ìlú bàbá orin òun náà tún ṣe rẹ́kọ̀dù o tó jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé ṣẹ́yìn gbédè Michael Jackson tẹ́ fi ń jójo Michael Jackson ṣe gbédè àwílò tẹ́ fi ń jíjó àwílò kí ló ń tẹ̀ láti sọ ẹ gbọ́ french táwọn lọ fi ń kọrin ṣùgbọ́n bíìtì tán lù ó lẹ̀ ń jó sí ìlú ní bàbá orin ìyẹn ló wá dé pé gbogbo olórin wọn gbọ́dọ̀ máa tọ́jú àwọn onílù olórin ò lè kọrin láìsírù ó jẹ́ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ láàrin èmi àti ẹni ayé ò ní gbọ́ jẹ́ fẹ́rẹ́ sàpèrèjì ayé pariwo Òṣùpá ń kọrin Òṣùpá ń kọrin ayé ní Pasuma ń lu beat Pasuma ń lu beat kí ló ń gbé orin orí Òṣùpá bó ṣe ń kọrin tó yẹ bíìtì wọn bá tán lù sí ló jẹ́ kẹ́ ẹ máa tẹ́tí gbọ́ nǹkan tó wí tí wọ́n bá lu ìlù sí rárá ayé ò ní gbọ́ abẹ́ kó sọ̀rọ̀ ni pàṣọ ní àròyé ò kágbọ̀n kí ni mo fẹ́ fi àròyé ṣe náà níbi àlùjọ ti kúnlẹ̀ kún náà pàṣọ ráyé àlùjọ àpàṣọ ráyé àròyé àlùjọ Pasuma Wonderland àlùjọ fún wa ó mọ̀ pọ̀ náwọn tó wà lẹ́yìn tán gùdù ìlú Alhaji Wasiu ọmọ kankan tá a bá ka olórin 1 to 10 inú olórin tó ń kọrin Alhaji Wasiu lè sí inú 1 to 20 lẹ́ni àwọn Amẹ́ríkà la máa ṣeré ní London is that a music ṣùgbọ́n máa gbọ́ nǹkan tí bàbá ń pè lẹ́yìn máa gbọ́ ìka táwọn olùlù yẹn tó ń lù lẹ́yìn bàbá lẹ́ni kò sí onísùmẹ́ntà yẹn tó tó ẹ̀yìn Wasiu tẹ́ bá sọ̀rọ̀ kọ́ lùlù kọ́ play instrumental
olórin ò lè kọrin láìsọ nílù tá ń pè wọ́n ní instrumental ṣùgbọ́n onílù wọ́n lè lùlù láìsọ lórí tá máa jó ó ń ṣe báyìí wọ́n wá play pàrọ̀ fún ẹ wọ́n lu beat sórí ẹ̀ òde ń jó Pasuma wo ló wà ń bẹ̀ Sọ́ṣùpá wà ń bẹ̀ àbí Màláíkà wọ́n ń gbọ́ kú bàbá àgbà yín bàbá gbọ́ bàbá yín bàbá gbọ́ lẹ́yìn tó kú wọ́n ń gbọ́ kú ẹ̀ lọ wọ́n wá play instrument gbogbo ẹ̀dẹ̀ ìjó wọ́n lè yàwó ìlú títì so wọ́n kọ fújì ni àbá kọ jùjú ìlú ni bàbá orin ẹ̀yin olórí ẹ tọ́jú àwọn onílù yìí ẹ̀yin tó sọ pé ó yẹ kí Mr. Kúnlé gbọ́dọ̀ olómọ ẹ̀kọ́ tó ń fowó ẹ̀ ṣe ilé tí Mr. Kúnlé kọ́ yẹn bàbá tó bí ẹ ló mọ àti inú agboolé yín ṣe ẹ̀kọ́ rú lé yẹn sá abẹ́ ilé tí Mr. Kúnlé kọ́ ni bí ó ṣe sọ́wọ́ yẹn ilé tó kọ́ yẹn kò sí kó mọ̀ súnmọ́ 50 million bàbá tó bí ẹ ìwọ tó bù pé kò fọwọ́ ṣe nǹkan gidi ilé wo ni bàbá tó bí ẹ kọ́ ẹ má máa fi Mr. Taobaniga máa fi wé máníjẹ eléré ńlá ni bọ́ọ̀ pé Paso ọ̀dọ̀ Taobaniga ló máa gbà Taobaniga bẹ́ẹ̀ wá ká tó play fún ẹ kọ́kọ́ fẹ́ mi ní 1 million akọ́ fún ní 1 million tiẹ̀ kó tó sọ 10 million Paso Taobaniga lẹ́rìí 10 million nínú oṣù kan tó jẹ́ ti tiẹ̀ tọ́ọ̀ bá ti fún lọ́wọ́ ó lè pè Paso bọ́ọ̀bà fún máníjà Òṣùpá lọ́wọ́ ó lè pè Òṣùpá ṣùgbọ́n àwọn olórin ẹ tọ́jú àwọn onílù yín mo tún sọ kò sólórí tó ń pín kọjá 500 bá pa 20 million 500 náà máa pín ó yá ẹ tún máa já sí màá tún wá ire o.